èjì rẹ̀ ń kọ́ o. tó ń bẹ̀ lé ní Aborode Táyé Lòlú ọmọ kọ́ńtírì Exponent ṣe bí wọ́n ní ń pè ó. wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ ńlá lójú yeye tó bí lọ́mọ Táyé Lòlú ètìlé ará àsokùn olówó orí Fúnmiláyọ̀ Fúnmi ọ̀hún ló rán mi níṣẹ́ tó pé àpáàtẹ ewì o. òun ló pé mọ́ kí ọ dáadáa ewì náà kan kì í wá wò Táyé Lòlú òkú ewu ọmọ Kẹ́hìndé ń kọ ẹ̀yin méjèèjì ẹ kú ewu. Òṣogbo òrò kí n lé bàbá tó bí yín lọ́mọ nílé àró Ọ̀ṣun bẹ lóṣogbo lóṣogbo ṣe ń wù ní. bí n bá lọ kí wọn lóṣogbo òrò kí èsúrú bàbà ló ń jẹ alẹ́ gbogbo wa. Òṣogbo òrò kí ọmọ àsálà onílẹ̀ òbí Òṣogbo òrò kí onílé àró ọmọ aró dẹ́dẹ́ bí òkun ọmọ akọ̀dúdú bí ọ̀sà. ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ ọlọ́mọ yọyọyọ Òṣogbo tó nílé bẹ́ẹ̀ ló gbàlejò. ẹ̀yin lọmọ yèyé Ọ̀ṣun ẹ̀yin lọmọ atẹ́wọ́gbẹ̀já aníyùn lábẹ́. ó kí yín lóde tòní ẹ̀yin méjèèjì ẹ ò ní táwọ́ ná lágbára Ọlọ́run. orí olórí ò ní gbà ṣe é ṣe iná ayé ò ní jó yín. ibi kéré ó tóbi kò ní yàtì lágbára Elédùmarè ọba. ẹ̀yin ẹ sá mọ́ dá kọ̀jọ̀kọ̀jọ̀ nínú ìfẹ́ tẹ́lẹ̀dùmarè ọba fẹ́ yín. ẹ sọdún èyí ẹ ó sẹ́mi yìí sí lágbára Ọlọ́run àròdún jọdún àròsùn lóṣù. Happy birthday o. Please subscribe to my YouTube channel.